Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV Muswobi. Mo kí Ọlọ́run Elédùmarè ọba tó ní ọjọ́ òní wípé a kábọ̀ padà sórí ètò ìmọ̀lóláyé. Ọ̀nà ọba ọjọ́ ni yóò gbà fún gbogbo ní ayọ̀ àti àlàáfíà àti ìdùnnú. Bákan náà mo tún fi àsìkò yìí náà kí ọ̀gá iléeṣẹ́ yìí. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn ọ̀mọ̀wé ọ̀jọ̀gbọ́n Ọmọọba Lẹ́kùtì. Bákan náà mo kí gbogbo àwọn tó ń bẹ nílé agodo ní pẹ̀lú mi wípé wọ́n kú iṣẹ́ takuntakun. Lágbára Ọlọ́run ayọ̀ ìdùnnú ni ó máa bá olúkálùkù wa. Àmín ẹ̀ pọ̀ tọ̀. Bákan náà a kú dédé àsìkò yìí gbogbo etí tó ń gbọ́ mi nílé lóko lọ́nà àjò ọ̀dẹ̀ òdùnbí. Ètò tí mo mú wá lónìí gẹ́gẹ́ bí a ti máa ń ṣe ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ó dá lórí ètò ìmọ̀lóláyé. Àmọ́ ohun tá gbé yẹ̀wò lọ́jọ́ ti tòní ó dá lórí nemesis ni ó dá lé lórí. Tí a bá wò dáadáa kí náà pè nemesis gangan? Actually, nemesis mean is payback. Yes, it's payback of what you have done in the past. Retribution. Vengeance. Punishment hereafter. Ìtàmọ̀ sí ẹ̀san. Bákan náà a mọ̀ sí recantation, law of karma. And tí a bá dẹ̀ ń sọ àwọn nǹkan wọ̀nyí ọ̀pọ̀ ju ẹlòmíì a máa ní pé Ọlọ́run kò bí ẹ̀san. Ọlọ́run bẹ̀san tó oníkálukú ló máa gba èrè iṣẹ́ ọwọ́ rẹ̀. Àmọ́ ohun tá gbé ọlọ́jọ́ tó ní pé àní kí ni ẹ̀ṣẹ̀ ìjìyà ẹ̀ṣẹ̀ ohun tá ti ṣe ní former life. Tí ẹlòmíì ò nígbàgbọ́ pé òun ti wáyé rí. Ṣùgbọ́n tí ó bá bí pé ǹjẹ́ law of karma ǹjẹ́ ṣe ní school ní institution á ní pé wọ́n pa ní law of karma. Law of karma ẹ̀san ni ó wá gbèrè ohun tó ti ṣe sẹ́yìn ni. Bẹ́ẹ̀ ni ó wá gbèrè ohun tó ti ṣe sí ẹ̀yìn ni. Olúwa sọ ní mímọ́ pé èmi ni Ọlọ́run ẹ̀san wọ́n sì gbẹ̀san. Ìyẹn lọ bẹ́ẹ̀ tí a bá ń sọ nípa ẹ̀san ohun tá ti ṣe ní former life là ń sọ nípa ẹ̀. A sọ present tense lọ́wọ́lọ́wọ́. A sọ nípa past ayé tá ti lò kọjá rí, ìgbà tá ti là kọjá rí, tí ìwé mímọ́ yálà Bíbélì ni àbí Kùránì tí wọ́n sì fi ìdí rẹ̀ múlẹ̀ fún wa. Tí a bá wò dáadáa báwo ni a lè ṣe gba ẹ̀san tí ohun tá ti ṣe kọjá rí? Bẹ́ẹ̀ ni bí a lè ṣe gbà ọ̀tọ̀ọ̀tọ̀ ní oríkàkú yóò gba èrè iṣẹ́ ọwọ́ rẹ̀. Nítorí ìwé mímọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé ohunkóhun tí a rí gbà lọ́wọ́ Ọlọ́run àti fífún láti òde ọ̀run wá ni ohunkóhun tó kákú rí gbà lọ́wọ́ Ọlọ́run ayé yìí àti fífún ni láti òde ọ̀run wá ni. Àti tí a bá wò dáadáa nípa àwọn ibi tí ìwé mímọ́ ti fi ìdí ẹ̀ múlẹ̀, tí a bá wo ìyẹn Ezekiel 18 verse 1 to 3 níbi tó sọ pé àwọn baba yín jẹ èso àjàrà èyí sì kan àwọn ọmọ
nígbà tó tẹ̀síwájú nínú rẹ̀ ó ní pé àkíyòpá irú òwe bẹ́ẹ̀ mọ́ ní ilẹ̀ Ísírẹ́lì nítorí pé oníkálukú ni yóò ru àìṣedédé ara rẹ̀. Bàbá ò lè bá ọmọ rú tiẹ̀ o, bẹ́ẹ̀ sì ni ìyá kò lè bá ọmọ rú títí ẹ̀. Oníkálukú ni yóò ru àìṣedédé ara rẹ̀ nínú àjò ayé yìí. Then nípa àwọn tá a lè fẹsẹ̀ múlẹ̀ náà tó pé wọ́n ti lọ tó tún padà wá sí ayé yìí, ìkan nínú wọn jẹ́ John the Baptist. Torí nígbà tí John the Baptist bẹ nínú túbú, ó sọ fún ọmọ ẹ̀yìn, ó ní kí wọ́n tọ̀ Jésù lọ, ó ní kí wọ́n lọ bèèrè lọ́wọ́ Jésù pé ṣé òun ni Mèsáyà náà. Nígbà tó ọmọ ẹ̀yìn John the Baptist bèèrè lọ́wọ́ Jésù jẹ́ kó máa yí wọn yí pé ẹ lọ sọ fún àgọ́ ayé wọn pé afọ́jú ríran, adití ń gbọ́ràn, arọ́rìn, pé kí ló tún retí. Lẹ́yìn tán ọmọ ẹ̀yìn Jòhánù lọ tán ni ọmọ ẹ̀yìn Jésù yà ń bèèrè lọ Jésù pé irú ìbéèrè olè yìí ni Jésù jẹ́ kó yẹ pé Elijah ìgbàanì òun ló padà wá ní ìfọ́mọ̀ John the Baptist tọmọ pé Jòhánù onítẹ̀bọmi ìyẹn lọ bẹ́ẹ̀. Bákan náà ni àwọn Yorùbá nígbàgbọ́ lórí orúkọ àmútọ̀runwá bíi Babátúndé, Yéwándé, Iyétúndé, Ìyábọ̀. Wọ́n ní tó bá lọ wò wọ́n ní pé bàbá wọn tó ti lọ ló padà dé, wọ́n ṣe ń pè ní Babátúndé. Bídé Ìyábọ̀ ni wọ́n ní ìyá wọn tó lọ ló padà dé, wọ́n ṣe ń pè ní Ìyábọ̀. Wọ́n á dẹ̀ fi ìdí ẹ̀ múlẹ̀ pé bí àwọn ṣe rí nígbà náà lélẹ̀ náà ni ọmọ ṣe ń hùwà, tó túmọ̀ sí pé incantation ó jẹ́ ní dámọ̀ sí law of karma. Oníkálukú ló máa gba èrè iṣẹ́ ọwọ́ ẹ̀. Ọ̀pọ̀ jù ohun tó ń ṣẹlẹ̀ sára ẹ̀dá ní ayé òde ìsìn, èrè ohun tá ti ṣe ní former life òun là ń jẹ. Bẹ́ẹ̀ ni òun là ń jẹ ìta ti ṣe ní former life. Nígbà kan mo ti sọ topic kan rí tí mo sọ nípa part of life. Ibẹ̀ láti máa ń mọ̀ nínú topic yẹn tí mo sọ part of life yẹn, ibẹ̀ láti máa ń mọ̀ pé ẹni yìí ó ti wáyé nígbà mẹ́ta, ó ti wáyé nígbà méjì, ilé ti wáyé nígbà mẹ́fà, ilé ti wáyé nígbà mẹ́sàn-án. Ibẹ̀ láti máa ń mọ̀ pé how many times tẹ́lẹ̀ ti wáyé rí. Ló jẹ́ pé ẹ rí ọmọ kékeré mi bí ọmọ ọdún mẹ́ta, ohun tó máa wà nínú ọpọlọ ẹ̀ ó máa ju ọmọ 20 years èmi gan lọ lóhun tó máa sọ ní ẹnu. Bẹ́ẹ̀ náà lẹ ti máa rí ẹlòmíì tó jásí pé kọ́ tó kọ́ ní kan ní skul ni a ti sáré mọ́, kọ́ ní ṣe lè a ti sáré mọ́, kọ́ tó a ti sáré mọ́. Kí ló fà ní pé ní formal life ẹ̀ ó jẹ́ nìkan tẹ́ pé ọ̀mọ̀wé ni, brain ẹ̀ ó sì máa wà síbẹ̀. Tó bá dé ibi tí ó ti parí ẹ̀ sínú ló máa padà continue nínú ìrìn àjò yẹn. Ẹ rí pé tó máa sọ nípa institution, wọ́n jẹ́ kó yẹ everybody pé adult school ni, kò sẹ́ni tó lè lọ sí school. Age hotel lórí adult school. A rí bàbá 70 years plus tọ́jú padà sí school nítorí pé wọ́n mọ̀ tí wọ́n ṣe ni. Kò sí ìwọ tí ò bá kàwé ní formal life tó bá wà nínú present life yìí náà, bẹ́ẹ̀ máa draw náà ni. Nǹkan tí bẹ́ẹ̀ bá lè gbé ló máa gbé, nǹkan tí bẹ́ẹ̀ bá lè compose ló máa compose nínú ìrìn àjò ẹ̀. Lẹ́ṣin máa rẹ̀ lómi ipe àdéjọ 25-30 àti ní owó ọpọlọ bí ó ṣe máa rán business máa wà lórí ẹni pé jẹ́ ṣe báyìí nítorí pé kí ní ẹ̀ ti wà ń bẹ́ẹ̀ ni ó máa rí lò. Ìdílò fi jẹ́ pé àwọn ìbò jẹ́ kó yẹ pé kò sí èjì tí ẹ̀dá kankan lè kàwé, kódà tó bá kà
gbòòkà ò fi ṣiṣẹ́ ò lò tó bá padà wá ó máa padà bá ń bẹ̀ bẹ́ẹ̀ ni brain ni ó máa padà bá ń bẹ̀ tó bá padà wá nítorí pé ibikíbi ibi tí ó kàkó wá ṣiṣẹ́ dé tá bá padà dé ibẹ̀ náà láti máa continue. Yes, fún àpẹẹrẹ ẹlòmíì ní formal life ẹ̀ òun last born ní formal life òun last born bó ṣe ajẹ́ pé òun last born yẹn ní àwọn ẹ̀gbọ́n tó ti kàwé ṣáájú tó ti ríṣẹ́ tọ́nà ti gbà fún àwọn ló padà tọ́ last born wọn so kò mọ̀yà kò mọ̀ṣẹ́ ó fẹ́ gbó school ìrọ̀rùn ló bá dé ó fẹ́ kó oúnjẹ lọ sí school ní ìrọ̀rùn ló bá dé títí tó fi kàwé ẹ̀ tán ó kàn flẹ́jọ́ ní nígbà tó kàwé tán gan iṣẹ́ ti wà nílẹ̀ ó ń parí school tán ó bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn ó gbádùn ní formal life gbogbo nǹkan lọ ó máa rí gbogbo nǹkan lọ déédéé. Ẹ sọ fún mi irú èèyàn bẹ́ẹ̀ tó bá padà sí bẹ́ẹ̀ tó dàgbà tó dógbó tó kú tí wọ́n bá kádàrá pé yóò padà sí láyé tó bá tó á padà wá irú èèyàn bẹ́ẹ̀ a fẹ́ máa depend lórí family àbí kó má lè hustle a máa wò pé ṣebí ẹ̀gbọ́n wa bẹ fún òun ṣebí bàbá wa bẹ fún òun mẹ́wàá ohun tó ṣe ní formal life yẹn ó ti jẹ́ tán ayé tó president tó wá ń sè ó sọ yí pé mọ bí ó ṣe máa wà hard work má depend lórí anybody nítorí pé ní formal life yẹn wọ́n ṣe fún ẹ jẹ ni but this time around ó máa ṣe fún ara ẹ jẹ ni a máa rí nínú calculation ìrìnàjò pé bó ṣe lọ ní ilé a máa rí bẹ́ẹ̀. Bákan náà mo rántí ọ̀rọ̀ tí bàbá ìyá mi tó sọ nínú ọdún kan wọ́n ní pé nínú àwọn méjì tó pé wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ wọ́n jọ lọ sí school ni wọ́n jọ jáde school ni àmọ́ nínú ìrìnàjò yẹn Ọlọ́run padà gbà fún ẹnìkan ju ẹnìkan lọ àwọn méjèèjì ni wọ́n ní owó àmọ́ ìkan ló ju ẹnìkejì lọ bẹ́ẹ̀ business kan lọ́jọ́ ń ṣe bẹ́ẹ̀ wọ́n jọ dá business papọ̀ bẹ́ẹ̀ business kan lọ́jọ́ ń ṣe ìkàkùn ṣe tẹ̀lé ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ìkan ló ju ẹnìkan lọ ìtí ìkejì tí kò ní ó tó ọ̀rẹ́ yìí ó dàbí ọgbọ́n ó pa ọ̀rẹ́ ó gbẹ́sẹ̀ lé gbogbo property ẹ̀ ó mú àwọn ọmọ àti ìyàwó ó kún ọmọra ó ní wọ́n gbádùn wọ́n ràn business ọ̀rẹ́ ẹ lọ gbàjẹ́ pé the same business náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ràn ẹ lọ ìgbà tó ó náà pẹ́ ní díẹ̀ ó dàgbà ó dògbólótọ̀ àdéhùn dídé ó náà padà kú nígbà tí ó padà yá àwọn méjèèjì wọ́n tó padà sáyé wọ́n tó ọ̀rẹ́ tó pa lọ́jọ́ kìíní àná wọ́n padà sínú ayé ó padà tó á ní owó padà sínú ayé ṣáàrí ọ̀rẹ́ kejì ìtópa èèyàn tó pa ọ̀rẹ́ òun náà padà sáyé nígbà tó náà máa dá padà sáyé ó dá ní ìdá ẹran àgbò ni wọ́n dá ìdá ẹnu wọ́n dá ọ̀rẹ́ yìí òun náà wá dàgbà ó náwó lọ́wọ́ ó kọ́lé ó wá dọjọ́ kan wá fẹ́ ṣe àdúrà ní ilé ẹ̀ wọ́n lọ jà wọ́n lọ ra ẹran àgbò wá sí ilé nígbà tí ó tásìkò tí wọ́n máa pa tó ṣe sàárà tán pé kí wọ́n á pa ẹran fún sàárà àwọn aláàfáà tí wọ́n dúró tó ń fẹ́ pa ẹran wọ́n á rí pé bẹ́ẹ̀ ló ṣe wà lórí ìsò yìí ó rẹ̀ ń sunkún omójú tẹ̀ ń bọ́ lójú ẹ̀ láì tí ì mu níbẹ̀ náà tó wọ́n pé ẹran tó ń sunkún bí ìgbà tí èèyàn bá ń sunkún yìí ó máa nídìí àmọ́ ẹran yẹn kò ní ṣọ́ọ̀ṣì o wọ́n padà pa ẹran yẹn náà fún sàárà tí wọ́n ṣe náà ni later ní wọ́n padà sí kan nínú àwọn àfáàyàn lẹ́ẹ̀mí wọ́n padà sí lójú ẹ̀mí ìdẹ́ṣẹ́ ojú ẹ̀ mọ́ wọ́n á ní pé ẹran tó padà pa yẹn pé òun ni ọ̀rẹ́ ìgbàanì tó pa ọ̀rẹ́ ìjáyé nígbà ní formal life tó wá nígbà tí ayé tó wá last tó ń túmọ̀ sí pé
kò sí ohun tí kò ní ẹ̀san, kò sí ohun kankan tí kò ní ẹ̀san nínú ayé yìí. Oníkálukú ni ó gbèrè iṣẹ́ ọwọ́ rẹ̀. Ìdí nìyẹn tí ìwé mọ́ ti fìdí ẹ̀ múlẹ̀ yìí pé nígbà tó ọmọ sọ pé ẹnu àwọn bàbá wa jẹ èso àjàrà, ẹnu kan ọmọ ni Ọlọ́run ní pé kó yí padà wípé àkókò parí òwò bẹ́ẹ̀ mọ́ nílẹ̀ Ísírẹ́lì, nítorí pé oníkálukú ni ó ru àìṣedédé ara rẹ̀, tó sì jẹ́ pé òtítọ́ ni ọ̀rọ̀ náà. Bákan náà Jésù náà sọ, ó ní pé èmi ò wá láti wá pa òfin àwọn wòlíì run, especially òfin Mósè, bí kò ṣe láti wá mú òdodo rẹ̀ ṣẹ. Bẹ́ẹ̀ ni Matthew 5:17, bí kò ṣe láti wá mú òdodo rẹ̀ ṣẹ. Kí náà pè ní òfin àti pé kí náà pè ní idà nínú Bible? Ohun tó pè ní idà nínú Bible ni kì í ṣe sword tí wọ́n fi ń jà tàbí tó fi ń jagun yẹn. Òun kọ́ ni Bible sọ nípa ẹ̀. Idà tí Bible sọ nípa ẹ̀ ó dá lórí ìdájọ́, justice, ìdájọ́ òdodo. Idà tí Bíbélì sọ nípa ẹ̀ ó ń sọ nípa ìdájọ́. Idà ló ń pè ní ìdájọ́, ní ìtumọ̀ ìdájọ́ nínú Bible. Idà bí èdè yòókù yà pé ẹnikẹ́ni tó wá fi dà pààyàn nípa idà náà láti fipá padà. Bẹ́ẹ̀ ni tó túmọ̀ sí pé òṣùwọ̀n tí ó bá fún ọmọ ẹnìkejì náà ní àpàdà fi wọn òwò náà padà. Tó túmọ̀ sí pé kò sẹ́ni tí kò sí àṣegbé nínú ayé yìí, àṣepamọ́ ló wà. Kò sáṣegbé o, bí kò ṣe àṣepamọ́ ló wà fún oníkálukú, nítorí pé oníkálukú ní òru àìṣedédé ara rẹ̀. Ẹlòmíì àwù àìbàjẹ́, bóyá ó pààyàn jáyé ni àbí ó ń jalè ni tàbí ó mú kan mọ́kan ni, àwa náwó náà tán a pàṣẹ pé àwa padà máa náwó náà sí padà sí church. Àwa sọ wípé Ọlọ́run ti dáríjì òun. Níbo ni ó máa gbèrè iṣẹ́ ọwọ́ rẹ̀? Bẹ́ẹ̀ ni nígbàtí Dáfídì ṣẹ̀ níwájú Ọlọ́run, ìyẹn Dáfídì ọba àgbà sóyè ìfàjò lọ, Ọlọ́run sọ pé lóòótọ́ ó gbàwẹ̀ fọ́jọ́ 3 kí ọmọ tí ìyàwó rẹ̀ bí fún kó wọ́n bá kú. Nígbàtí ẹ wà ní ìdúbílà ẹ̀sọ̀ àdé òdúdé ọmọ yẹn padà kú. Dáfídì ó gbọ́dọ̀ gbà fún Ọlọ́run, bẹ́ẹ̀ Ọlọ́run padà rán wòlíì sí Dáfídì pé wo gbogbo ẹ̀ṣẹ̀ láti dáríjì ẹ́ o, pé àmọ́ àkí ò mú idà kúrò nínú ìdílé rẹ̀. Yẹn túmọ̀ sí pé judgment kò ní kó nínú ilé ẹ̀, àkí ò mú idà kúrò nínú ìdílé rẹ̀. Kí ní àǹfààní ìdáríjì tí tọ́nà dáríjì? Bẹ́ẹ̀ ni kí ní àǹfààní tó túmọ̀ sí pé àti gbẹ̀ngàn ni ẹ̀rọ ti máa ń bà mí, tó túmọ̀ sí pé kò sẹ́ni tí kò ní ru àìṣedédé ara rẹ̀. Dáwọ́sédé nǹkan kọjá lọ ni mo rí tí àwọn tó ń preach tó sọ pé tí ó bá gba Jésù ní Olúwa tó rí gbàlà, ìwọ kò gbọ́dọ̀ bọ ẹ̀ṣẹ̀ rẹ mọ́lẹ̀. Ẹni tó bá bọ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kí ó ṣe rere, àrípé ìyẹn correct. Ipe tó bá ti ò bá pa ènìyàn, ò bá ti ṣe ìbàjẹ́ fún ẹnìkejì ẹ, ò bá ṣàgbé tí ó bá ti gba Jésù ní olùgbàlà àti alágbàwí rẹ̀ pé a ti pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ rẹ́. A ti pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, àpá nkọ́kọ́ rẹ́. A máa ọjọ́ kan ń bọ̀ tá a sì máa padà ṣíwé kan. Kò sí àṣegbé o, àṣepamọ́ ló wà. Àwọn bàbá ló máa ń ṣògùn ẹgbà náà lọ, wọ́n ní pé eléyìí àṣegbé ni, iléeṣẹ́ báyìí gbogbo tó wá ṣe iléeṣẹ́ àṣegbé ni. Ó ń ṣe pamọ́ ni, kò sí àṣegbé kankan bí kankan, àti kọ́nà kó wà pẹ̀lú olúkálukú, kó sì dá ẹ̀mí olúkálukú sí. Nípa ètò tí mo máa lónìí, mo rí pé a máa rí ọgbọ́n kọ́ńbẹ̀ dáadáa
a máa rí ọgbọ́n kọ́mẹ̀ dáadáa nítorí pé ọdún ẹ̀san ó máa fi ara rẹ̀ hàn bó ti wù kó pẹ́. Ó ní pé èmi ń bọ̀ kọ́kọ́ bẹ́ẹ̀ ni pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi láti san fún oníkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Ó bá ṣe rere ó bá ṣe búburú oníkálùkù ló máa ń padà gba èrè iṣẹ́ ọwọ́ ẹ̀. Ó ti dájú nínú ìrìnàjò ìgbésáyé ẹnì kọ̀ọ̀kan. Tọ́ ọ̀rọ̀ bí kò jù bẹ́ẹ̀ lọ́jọ́ ti tòní nítorí pé àkókò kò fi àyè gbà mí púpọ̀. Èmi náà ní tí tó tọ̀ orúkọ mi kò tí yí padà. Èmi ni ọ̀jọ̀gbọ́n Ìbítáyọ̀ Joshua. Ó dìgbà kan náà, ire o. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hẹ́tẹ̀. Face TV. Was Swoby?